Àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò, bá a dájọ́ ọjọ́ á pé bá a dágbà yòókù. Ẹni àdógún ọdún fọ́ mẹ́yọ̀, ogún ọdún bọ̀ wá kàárọ̀ dandan, lélẹ̀ tó túmọ̀ sí wípé gbogbo tó bá ti níbẹ̀rẹ̀ ní lópin. Ọjọ́ ń re bí àná yìí tá a bẹ̀rẹ̀ ìwé ọ̀hún, ìka àbámọ̀ látọwọ́ Òkèdòkun Ayọ̀adé, àgbà nínú àwọn òǹkọ̀tàn, ọ̀jọ̀gbọ́n nínú àwọn tí ń kọ ìwé. Orí 11 òun náà ni orí tó gbẹ̀yìn nínú ìwé ọ̀hún. Ìwé ọ̀hún dàbí kéèyàn mọ̀ kà á tán mọ́, ṣùgbọ́n bọ́pẹ́ títí onílé òrèlè agbe olóhùn méjì tí wíwá ní ilé koko bọ́kọ̀ rùkún rọ̀ṣà yóò forí fẹ́lẹ́ búté. Bó ti wù kó dídẹrẹ́ ọpẹ́ lájò tó yóò rè wò ó. Kò sí bá ti kàwé tá à ní fi ẹnu ọkọ̀ gúnlẹ̀. Níjọ́ kan orí 11 àkọlé tí mẹ́mbẹ̀ náà ní orí 11. Bá a dájọ́ á pé bá a dágbà yòókù, ojú ní ti pẹ́ àmọ́dún òjìnà. Bọ́pẹ́ bọ́yá ọmọ àná ó di bàbá. Bí eré bí àwàdà ọ̀rọ̀ Níyì àti Ṣadé dòótọ́. Ọjọ́ ìgbéyàwó wọn wọlé dé. Màdámù ń lọ ọ́n bọ̀ bí ìlẹ̀kẹ̀dẹ́ àtiró lórí kí ìgbéyàwó àwọn Níyì ó lè kẹsẹ̀ járí. Òun lórí fọ̀nrànfọ̀n pé òun ó sì ayé àgbọ̀rún àmọ̀. Ó ní gbogbo ìnáwó ìyàwó pátá kí tọkọtìyàwó dáadáa òun. Owó ni yóò jẹ kò ní jàgbàdo. Màdámù nìkan kọ́ ní ọ̀rọ̀ ìgbéyàwó yìí múmú láyà rẹ̀. Àwọn òbí Ṣadé pẹ̀lú òní sinmi. Bàbá Ṣadé ní òun dúpẹ́ ìṣe àwọn ọmọ òun sojú òun. Níyì dàgbà ó dèèyàn. Ṣadé dìyàwó tó gbé. Ayọ̀ wá di méjì fún òun. Òun ni bàbá ọkọ, òun náà ni bàbá ìyàwó. Ìyá Ṣadé náà gbẹ̀yìn rárá. Ó ń kólẹ̀bẹ̀ búbú kiri. Ó ń pinnu pé fọ́rífọ́rí lòun ó fi ìgbéyàwó àwọn ọmọ òun ṣe. Ó lóun fẹ́ kí gbogbo àwọn ará Ifọ̀n mọ̀ pé ayọ̀ kù. Kóòtù ìbílẹ̀ kan ní Ìlọrin ni Níyì àti Ṣadé ti kọ́kọ́ kọwọ́ bọ̀wé àdéhùn. Lẹ́yìn tí wọ́n ti kọwọ́ bọ̀wé àdéhùn tán, wọ́n kó rí ó di fọ́n ní ìlú ọkọ gẹ́gẹ́ bí ẹ̀yẹ fún baba Níyì. Gbọ̀ngàn ìlú ni ayẹyẹ jíjẹ mímu fìdí kalẹ̀ sí. Àwọn èèyàn ń yọ̀mùdà. Tọkọtaya náà ń bu ẹ̀rín sí ẹ̀rẹ̀kẹ́. Agbada ìdùnnú dẹ́kàrà ayọ̀ rẹpẹtẹ. Ìró pé lọ bìbà. Àwọn èèyàn ńláńlá, àwọn lóko, àwọn bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀, iye kan àti gbogbo àwọn afẹ́nifẹ́re gbogbo ló péjọ. Aláàfin tó gbọ́ wá. Alábọ̀ fi kò gbẹ́yìn. Olófófó pèsè mọ́yẹ̀ lóye. Tí ṣe bàbá ẹgbẹ́ òkú ọ̀lẹ, wọ́n pèsè wọn ò yẹsẹ̀. Bẹ́ẹ̀ sì ni ojú mi ni yóò ṣe tí ṣèyálódò òfófó òrebì kan lọ́jọ́ náà. Ìwé ìpè síbi ayẹyẹ ìgbéyàwó ọdọọdọ ìyá ìlú òyìnbó, ìyẹn Abigail láti ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan. Òun náà jẹ́ wọn láìmọ̀ wípé ibi ayẹyẹ ìgbéyàwó ọmọ òun ló ń lọ. Ọkọ̀ tó lọ bẹ̀rẹ̀bẹ̀ káàkiri ìlú. Àwọn ọlọ́pàá dúró lọ wá nírètí àti fìyà jẹ ẹni tó bá fẹ́ da ẹ̀yẹ rú. Àwọn ọlọ́pàá tó wọṣọ kò tó ìdajì àwọn tí ò wọṣọ. Bẹ́ẹ̀ sì ni àwọn ọlọ́pàá nú kò lóǹkà. Àtèyí tí wọ́n pè àtèyí tí ó pe ara rẹ̀, gbogbo wọn ló wà. Kò lè má rí bẹ́ẹ̀. Àwọn ọmọ ọ̀gá ọlọ́pàá méjì ló ń ṣẹ̀yẹ. Ọba ìlú náà gún wà sí ìjókòó rẹ̀ gẹ́gẹ́ bí aláṣẹ ìkejì òrìṣà. Nígbà tí ìta ti pé, tí ìrọ́ pé tán, tí gbogbo rẹ̀ ń rọ́ kẹ̀kẹ́. Olùdarí ayẹyẹ ní àwọn fẹ́ gbọ́ ọ̀rọ̀ díẹ̀ lẹ́nu ọkọ ìyàwó. Ó ní kó mẹ́nuba ìgbésí ayé rẹ̀ níwọ̀nba. Bóyá àwọn lè rí ọgbọ́n kan bẹ̀. Bí Níyì ti dìde ni Abí ti ṣàkíyèsí pé ọjọ́ ayọ̀ bí ìmọ̀mọ́ ó ń rò ó pé Abí Níyì ni àbó ńkọ́. Pàápàá ńgbà tí orúkọ wọn tó jọra, ó fọwọ́ lẹ́rán ó ń wòye. Níyì dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn lọ́bẹ̀ rẹ̀ bí ẹni. Ó ṣàdúrà ilẹ̀kùn ọkẹnubọ̀tàn gbésí ayé rẹ̀ látẹ̀yìnwá. Ẹlòmíràn dẹnu kọlẹ̀, ẹlòmíràn dẹnu lẹ̀, ìtọ́ ń kán. Àwọn tí omi pọ̀ lójú wọn ti bomi sójú bí ebolo fún ìbánikẹ́dùn. Ńgbà tí àwọn tí omi jìnnà sí wọn lójú mèrè, Níyì mú ìtàn ara rẹ̀ sọ láti gba pínínsín. Kò ṣàì mẹ́nuba bí kò sí bá ojú rere ìyá rẹ̀ pàdé. Ńgbà tó wà ní ẹ̀jẹ̀ ọ̀run, àwọn èèyàn tó gbára ta lọ́ra yìí. Gbogbo ìlàkàkà àti ìgbòkègbodò àwọn òbí Ṣadé lórí rẹ̀ láti rí i pé ó dẹ̀nìyàn ńlọ sọ. Ó sọ ọ́ dẹ̀bi pé àsìkò tó ń wì bá jèrè bàbá ni àwọn àríjẹ nídìí màdàrúdà mi bàbá òun lẹ́gbọ̀dọ̀. Wọ́n ní bí ẹni pé ìyẹn ò tó,
òun wẹ̀wọ̀n àwọn abatẹnijẹ́ tó kẹ́rù bàbá òun àti tòun tí òun gbójúlé lọ. gbogbo Bíníyì tí ń sọ̀rọ̀ yìí àbí ti fẹ́ẹ́ bújá omi ojú ti sàn dé ìdodo rẹ̀. ó wá hàn sí gbangba pé ibi ìgbéyàwó ọmọ òun ló ń wá gẹ́gẹ́ bí àlejò. kì í ṣe pé orúkọ papọ̀ lásán bẹ́ẹ̀ sì ní jíjọ tí ní ìjọ ayọ̀ kì í ṣe èsì. ẹni tó yẹ kí wọ́n máa wò tó wá ń wòran níyí ọmọ wípé ìyá tí òun sọ̀rọ̀ rẹ̀ wà ní ìjókòó kò kúkú gbájúmọ́ fọ́tò rẹ̀ lásán ni bàbá rẹ̀ fún un. ó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ ní rẹbutu. mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ Ṣadé. Yorùbá bọ̀ wọ́n ní ẹni tó sojú òsè nǹkan ẹni tó sẹ̀yìn lójú ṣàṣàyàn nífẹ̀ẹ́ni lẹ́yìn báyìí sí ńlé tẹ̀rù tọmọ nífẹ̀ẹ́ni lójú ẹni. Ṣadé ò rí mi mọ́ fún ìgbà pípẹ́ síbẹ̀ ó ń fẹ́ràn mi. mo tòṣì mo rágó mo wẹ̀wọ̀n mo dẹni ìyà síbẹ̀ kó torí rẹ̀ kọ mi. ìfẹ́ rẹ̀ sí mi kò kúrò kí Ọlọ́run ọlọ́jọ́ òní jẹ́ kí èmi náà lè san lẹ́san oore. lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ Madam Tóyìn ẹni tó ṣagbátẹrù ọjọ́ òní. kí Ọlọ́run jẹ́ kí ọmọ rere ọgbẹ̀yìn rẹ̀ kí n tó parí ọ̀rọ̀ mi nítorí pé n ò fẹ́ fọ̀rọ̀ púpọ̀ dá yín lágara. mo fẹ́ gba àwọn ọ̀dọ́ níyànjú ẹni eégún bá ń lé lọ kó máa rọ́jú o. bó ti ń rí ara ayé bẹ́ẹ̀ ní rí ará ọ̀run. kì í le kó má dẹ̀ kì í dẹ̀ kó má le. abókò rẹ̀ mọ́ra òun pẹ́ títí kó tó dalẹ̀ ó rò nígbà sọ. àdíá fún òde gbansasa tí mẹ́nu sì ráhùn eré ọ̀sán nípa ìtàlẹ̀ lójú. bó bá dalẹ̀ àdó lóúnjẹ ẹja máa rọ́jú. orí tí bá jọba kò ní sá ìjọba. orí lóníṣẹ́ ìyànjú ni kó wà wá ń bá kà. ẹni torí bá fún ṣe ní soríire ibi orí bá ń lọ kólúwọba ó jẹ́ kí kárẹ́sẹ̀ débẹ̀. mo dúpẹ́ gbà ẹ ṣeun o. àwọn ọmọ tiyín náà wọ́n dàgbà wọ́n soríire. Bíníyì ti jókòó làwọn èèyàn pàtẹ́wọ́ ayọ̀ fún. wọ́n kì í kú oríire. olùdarí ayẹyẹ tó dìde ó ní n ò ti wí pé ẹ̀rọ gbọ́kọ́ nínú ìtàn ìgbésí ayé ọkọ ìyàwó ẹ̀ráyé àbí ọ̀ráyé. ǹjẹ́ tí ìyá tó Bíníyì bá mọ̀ wípé yóò níyì tó báyìí ní ìgbésí ayé rẹ̀ ǹjẹ́ yóò kọ̀yìn sí i. kò sí ohun tí sùúrù ṣe tí kò jiná. ẹ jẹ́ ká máa rọ́jú. ní báyìí àwọn bàbá ọkọ bàbá ìyàwó ìyá ọkọ àti ìyá ìyàwó fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ènìyàn fún jíjẹ́ tí ẹ jẹ́ ìpè wọn. bí olùdarí ayẹyẹ ti jókòó ni bàbá Ṣadé dìde gẹ́gẹ́ bí bàbá ọkọ àti bàbá ìyàwó. ìyá Ṣadé dìde gẹ́gẹ́ bí ìyá ìyàwó. Madam Tóyìn dìde gẹ́gẹ́ bí ìyá ọkọ. èyí ló pa abilékún jùlọ. ó rò ó pé ẹni ẹlẹ́ni gbà sí òun ṣe lójú ayé òun abímọ mọ́ra tì. aṣọ ìléwọ́ rẹ̀ ti tutù fún omi ẹkún kọ́mọ̀ bá dábàá ohun tó dáa jẹ́. ó di aṣọ ó fi aṣọ dí ẹnu rẹ̀ ọ̀rọ̀ ra jáde bẹ́ sí ìta. kò lè jáde bọ́ síta tán tó fi bú sẹ́kún gbaragada. ẹni tí wọ́n jọ lọ súnmọ́ láti rẹ̀ ẹ́ lẹ́kún. ó ń béèrè ohun tó fa ẹkún àsùn dábọ̀ abilanu ṣùgbọ́n kò rí ọ̀rọ̀ mú jáde. báyìí ńlá parí ìwé aládùn náà. ìka àbámọ̀ dòrè dòmídò látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà òǹkọ̀tàn òkèdòkun Ayọ̀adé. lágbára Ọlọ́run àwọn ìwé aládùn mi ń bẹ́ńlẹ̀ tátún bẹ̀rẹ̀ sí ní kà lọ́kọ̀ọ̀kan èjèèjì. mo fẹ́ mọ̀ bóyá gbádùn ìwé ọ̀hún nípa fífi ọ̀rọ̀ sílẹ̀ níbi tí a ti lè jọ sọ̀rọ̀ nísàlẹ̀ fídíò yìí. àánú Olódùmarè ò ní fi yín sílẹ̀. ilé ò ní lé wa ta ọ̀nà nínà wa wọlé. èdè àti àṣà Yorùbá ò ní parun. ẹ má gbàgbé láti subscribe sí channel yìí láti rí ọ̀pọ̀ ìwé aládùn tààtún kà fún ìgbádùn yín. títí ìgbà náà ikú ò ní pa wá àìsàn ò ní ṣe wá lọ́jọ́. àtèmi àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́ra. bí bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹjá sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọmi. orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú. ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. àjùwà ṣe o.